Koiki Media, we're bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media. Àwọn sálára àgbà yìí dá àwa ló láṣà àti èdè gbígbédè lárugẹ nílẹ̀ Oòduà o àwa gangan ni bàbá. Koiki Media, Koiki Media, Koiki Media, we bring the world closer to your doorstep. They never sabi wetin we carry for her. But e dey move closer before dem go sabi. Ẹ ṣé o, mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lájò. Ojú tẹ fi ń wò wá kò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wa kò ní di. Ìjọ máa dé bá jó fún yín, ayọ̀ máa dé báyọ̀ fún yín. Ká tó tẹ̀síwájú, ẹ gbọ́ orin ògo orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá. Ṣé ẹ̀yin tẹ́ ń wò wá ńlé, ojú tẹ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ fi ń gbọ́ wa kò ní dí o. Àṣeyìí báwọn lalákàn ò ṣípò tiẹ̀, àṣeyìí la máa ṣe o. Ètò yìí à ń sọ fáwọn ọmọ Yorùbá pé ẹ jẹ́ ká ní sùúrù, òmìnira ilẹ̀ Yorùbá ó ń bọ̀ láìpẹ́ láì jìnnà. Ó dẹ̀ máa dé bá wa láyọ̀ àtàlàáfíà. Ìdí ni wípé kò sí nǹkan tí ó le tí kò ń dẹ̀rọ̀, ẹ jẹ́ ká ní sùúrù. Yorùbá Nation Rally tá à ń ṣe ní wẹ́rẹ́wẹ́rẹ́ tí ò tíì rí báyé ń fẹ́, ó ní ìdí kan àbí ìdí kejì tí Ọlọ́run fẹ́ fi ṣe. Ṣé ẹ rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní Benue? Ẹ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá ibi tó ti lọ sọ̀rọ̀ nílẹ̀ Haúsá lánàá. Àwọn nǹkan tó máa ṣẹlẹ̀ tí ilẹ̀ Yorùbá máa fi gbòmìnira, Elédùmarè máa jẹ́ kó ṣẹlẹ̀ láìpẹ́ láì jìnnà. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jẹ́ ká fọkàn balẹ̀, ẹ má jẹ́ ká bára wa jà o. Nítorí àwọn aráabí yìí, àwọn gan máa sà sí wa láti lè pé ká bára wa jà. Ṣùgbọ́n ẹ jẹ́ ká ní sùúrù. Gbogbo nǹkan ìbínú tá a bá ń rí, ẹ má jẹ́ ká bínú. Ẹ jẹ́ ká ní sùúrù pẹ̀lú ara wa. Nítorí wípé ọ̀rọ̀ wa ò ní dàbí Mósè. Mósè àìní sùúrù ni ò jẹ́ kí Mósè délẹ̀ ìlérí. Lágbára Ọlọ́run, àwa máa délẹ̀ ìlérí. A ò ní kú ká tó délẹ̀ ìlérí o. A máa délẹ̀ ìlérí pẹ̀lú àṣẹ Ọlọ́run Ọba. Ẹ bá wa share program, ẹ bá wa like ẹ̀, bá wa pín káàkiri. Ẹ̀yin tẹ́ ń wò wá lórí Facebook, gbogbo yín la kí o. Ẹ̀yin tẹ́ ń wò wá ní YouTube, gbogbo yín la kí o. Lágbára Ọlọ́run, ilé ẹnìkọ̀ọ̀kan yín kò ní gbóná o. Ẹ jọ̀ọ́,
Sùúrù òhun lọ̀rọ̀ wá gbà báyìí torí àwọn ará ibí yìí náà àwọn náà máa sà sí wa láti rí pé ká bára wa jà kómìnira tá ǹ lé kó má lè bọ́ sí. Ṣùgbọ́n ẹ jẹ́ ká ní sùúrù, ẹ má jẹ́ ká wò pé bóyá ń ká wa lára la ṣe fẹ́ fi react, torí tá bá react bẹ́ẹ̀ itú tí ò yẹ ká pa á máa pa á. Elédùmarè òhun lọba tó ń tọ́ wa sọ́nà, mo dẹ̀ mọ̀ pé kò ní fi wá sílẹ̀. Ilé-iṣẹ́ Koiki Media ibẹ̀ la tí ń dábẹ́ ẹdun, ibẹ̀ la tí ń fọ̀ bí òwe. Lẹ́ẹ̀kan sí, Koiki Media bringing the world closer to your doorstep. Ilé-iṣẹ́ Koiki ibẹ̀ la tí ń sọ fún yín wípé ẹ fi ọkàn balẹ̀, òmìnira ilẹ̀ Yorùbá ó máa wáyé, ẹ jẹ́ ká gbàdúrà. Oníkálukú wa náà tá bá jí láàárọ̀ ẹ jẹ́ ká gbàdúrà torí màláíkà tó wà ní ìlú kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni, àwọn alálẹ̀ tó wà ní ìlú ọ̀tọ̀ọ̀tọ̀, ẹ pè wọ́n, ẹ ní káwọn gan yẹn náà kán dìde kán jà fún òmìnira ilẹ̀ Yorùbá. Ẹ pe gbogbo wọn pé kí wọ́n jà fún ìran Yorùbá o, kí ìran Yorùbá kúrò lóko ẹrú. Lágbára Ọlọ́run a ní ṣàṣetì, àṣeyè báyìí lalákànṣepọ̀ tiẹ̀, àṣeyè la máa ṣe. Orí burúkú ó kéré ó tóbi kò ní jẹ́ tiwa. Àmàlà Adéyẹmí ẹ káàárọ̀, a kú Jímọ̀ èní. Òní ọjọ́ Jímọ̀ yìí Good Friday ló máa jẹ́, kò ní jẹ́ Black Friday lágbára Ọlọ́run pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. Ibi ò ní ṣẹlẹ̀ sí ẹnìkankan wa o lágbára Ọlọ́run. Òmìnira ilẹ̀ Yorùbá yìí ojú àwo làwọn fi ń gbọbẹ̀, ojú wa la máa fi rí, á tó wa lọ́wọ́. Wọ́n ní àṣetò kì í dé bọ́jọ̀, bẹ́ẹ̀ àṣetì ò kì í dé bọ́rùn, àṣetì ò ní dé bá wa. Ire owó ire ọmọ á jẹ́ tiwa torí wọ́n ní bádìyẹ fẹsẹ̀ halẹ̀, ire ló ń wá, ire owó, ire ọmọ, àìkú baálẹ̀ ọrọ̀ á jẹ́ tiwa, a ní ṣàṣetì. Ìjọ máa dé bájọ́ fún wa, ayọ̀ máa dé báyọ̀ fún wa nítorí wípé kògbókògbó báyìí òhun lóhùn agogo ń rú, dúgbẹdúgbẹ báyìí òhun ní ta kèrègbè. Lágbára Ọlọ́run wọ́n lóhùn àwàwàwà kò há, ohùn àwa tá ǹ sọ̀rọ̀ ohùn wọn ò ní há o. Wọ́n ń sóhùn mágogo lẹ́nu o, lágbára Ọlọ́run wọn ò ní ságo mágogo wa lẹ́nu. Ẹ̀yin ìyá wa, bàbá wa, ẹ túbọ̀ máa ṣe Yorùbá Nation Mega Rally bẹ́ẹ̀ ṣe ń ṣé ní ìlú yín. Ẹ dẹ̀ jẹ́ ká fọkàn balẹ̀ wípé òmìnira ilẹ̀ Yorùbá tá ǹ wá ó máa tẹ̀ wá lọ́wọ́ láìpẹ́ láì jìnnà. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí á ṣe kiní yìí tinútinú, ẹ jẹ́ ká ṣé tọkàntọkàn. A mọ̀ pé bàbá májẹ̀sọ́lá òhun leader wa tí gbogbo wa gbà fún tá ǹ tẹ̀lé. Ẹ jẹ́ ká gbà pọ́rọ̀ tá bá ti gbọ́ lẹ́nu bàbá Professor Banji Akíntóyè, bàbá wa májẹ̀sọ́lá náà ti support nìyẹn. Tẹ́ bá ti gbọ́ lẹ́nu Ọláyọmí Kóìkí, májẹ̀sọ́lá ti support ni, kò di dandan àfìgbà tí wọ́n bá sọ̀rọ̀. Ẹ fi ọkàn ara yín balẹ̀ o, òmìnira ilẹ̀ Yorùbá ó ń bọ̀ láìpẹ́ láì jìnnà nítorí wípé Elédùmarè òhun ló ń kọ́ wa mọ̀ọ́ṣe, kò ń ṣagbára wa. Ẹ jẹ́ ká ní sùúrù nínú ilé wa gan, nínú gbogbo nǹkan tá bá ń ṣe, ẹ jẹ́ ká ní sùúrù. Ẹ má jẹ́ ká kánjú, ẹ má jẹ́ ká kánjú, ẹ má jẹ́ ká kánjú o. Àtàwọn ọmọ ọ̀dọ́ ìsinyìí, ẹ má jẹ́ ká kánjú wówó, ẹ má jẹ́ ká kánjú wá nǹkan tí ọwọ́ wa ò tíì tẹ̀. Ẹ má jẹ́ ká sọ pé ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà á. Sùúrù ẹ jẹ́ ká ní torí àwọn àgbàlagbà ní asúré tètè ò gbọdọ̀ délé, arìngbẹ̀rẹ̀ dẹ̀ ló máa móyè jẹ. Bẹ́ẹ̀ ni ibi tọ́lọ́run bá ní pé ẹ̀dá máa dé, ẹ̀dá máa débẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run ni. Ẹni tó lọ Ìbàdàn àtẹni tó sáré àtẹni tí ò sáré, Ìbàdàn náà máa jọ débẹ̀ náà ni. Ọlọ́run ò mú late comer. Torí ẹ̀ anything tá bá fẹ́ ṣe nílé ayé, ẹ má jẹ́ ká kánjú, ẹ má jẹ́ ká sáré wá nǹkan tágbára wa ò tó. Ẹ má jẹ́ ká ṣaburú ká tó mókè. Ẹ má jẹ́ ká torí nǹkan tá fẹ́ jẹ ká bà nǹkan tá máa jẹ jẹ́, ká má gbẹbọ dè. Ká má ní lágbájá Yorùbá Nation ló ń ṣe, ẹ jẹ́ ká wá bá yín máa set up ṣe kiní kan. Ẹ̀yin ò mọ̀ pé
èèyàn tó bá rò bẹ́ẹ̀ yẹn ara ẹ̀ ló ń ṣe o, nítorí wípé iná tí àgbò dá sílẹ̀ lọ́jọ́ kìíní àná ó fẹ́ mú páàsì ikì lẹ̀, ṣùgbọ́n àgbò ló fẹ̀mí ara ẹ̀ dí. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń bínú àwa tá à ń ṣe Yorùbá nation, tẹ́ fẹ́ fi wá rúgbó àbí tẹ́ fẹ́ fà wá lé amúnilọ́wọ́ lágbára Ọlọ́run, lágbára àwọn tó ní ilé ayé, ẹ̀mí yín lẹ máa fi dí, ẹ̀mí yín lẹ máa fi dí. Gẹ́gẹ́ bí Ùkì bó ṣe fẹ̀mí ẹ̀, gẹ́gẹ́ bí àgbò ṣe fi ẹ̀mí ẹ̀ dí tìkì lọ́jọ́ kìíní àná, bó ṣe máa jẹ́ nìyẹn. David Rótìmí, ẹ káàbọ̀ sórí ètò. Lágbára Ọlọ́run ilé yín ò ní dàrú o. Àṣàbí náà Yorùbá nation no going back. A kí gbogbo yín, ẹ jẹ́ ká ní sùúrù, torí sùúrù ó dáa gan. Gbogbo nǹkan tá a bá ń wá nílé ayé, ẹ jẹ́ ká ní sùúrù. Òmìnira tá à ń wá yìí náà, ẹ jẹ́ ká ní sùúrù. A máa ṣé nítọ̀sẹ̀ lọ́yọ̀ọ́. A máa jáde, ẹ má jẹ́ ká bẹ̀rù, ẹ má jẹ́ ká bẹ̀rù, torí wípé ọba tó bá jẹ tílùú tòrò orúkọ ẹ̀ ò ní parẹ́. Tinubu ló wà ńbẹ̀, ọmọ Yorùbá ni. A máa jáde, àwa mọ̀ pé kò lè ṣe wá níjàmbá, bó bá dẹ̀ ṣe wá níjàmbá kẹ̀, a mọ̀ páwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ò ní gbà fún. Tán bá ń pinnu ẹ̀, á jẹ́ tiwọn. Àwọn náà kán kọ̀tàn tó dálẹ̀ fáwọn ọmọ wọn àtọmọọmọ wọn. Ìtàn t'Awólọ́wọ̀ kọ sílẹ̀ ó wà ńbẹ̀, ìtàn tí Akíntọ́lá kọ sílẹ̀ ó wà ńbẹ̀. Torí ẹ̀, ẹ jẹ́ ká jẹ́ kórí wá pé o, ẹ jẹ́ ká jẹ́ kórí wá pé, ẹ jẹ́ ká jẹ́ kórí wá pé gidi gan. Nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ wa a kì í wo àtúbọ̀tán. Àtúbọ̀tán kẹ̀, òun ló ṣe kókó, òun ló ṣe kókó. Torí téèyàn bá rántí àtúbọ̀tán kò ní lè ṣèkà, kò ní lè balẹ̀ jẹ́. Wọ́n ní bo láyà ó ṣèkà, bo bá láyà ó ṣòótọ́. Bo bá rántí ikú Gáà ó ṣòótọ́. Ikú Baṣọ̀run Gáà lóde Ọ̀yọ́. Ọ̀rọ̀ lọ́jọ́ náà lọ́hùn-ún, òwe ni lénìí. Ó tó bí òwe lójú ẹ̀yin àgbàlagbà. Torí náà, ẹ jẹ́ ká ṣe dáadáa, torí èní kọ́, torí ọ̀la ni. Ẹ jẹ́ ká ṣe dáadáa o, torí èní kọ́, torí ọ̀la ni o. Ẹ jẹ́ á ṣe dáadáa o. Gbogbo nǹkan tá a bá gbélé ayé ṣe, ó máa dìtàn. Gbogbo ẹ̀yin tẹ́ ní agbára, tẹ́ nífọ̀n, tẹ́ lówó lọ́wọ́, tẹ́ lè fi support òmìnira ilẹ̀ Yorùbá, tí ẹ support, ẹ rántí àtúbọ̀tán, ẹ rántí àtúbọ̀tán. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Benue ó yẹ kó kọ́ wa lọ́gbọ́n o, torí ikú tó ń pa ojúgbà ẹni òwe ló ń pa á fúnni. Kò síbi tí kò lè ṣẹlẹ̀ o. Kò ń ṣe pé àwa nìkan la mọ̀ ọ́n ṣe o, kò ń ṣe pé àwọn Benue yìí wọn ò mọ̀ ọ́n ṣe o, kò kí ń ṣe pé wọn ò mọ̀ ọ́n ṣe, ó kàn rí bó ṣe rí ni. Torí ẹ má rò pé nǹkan tán ń ṣe ní Benue wọn ò lè ṣe nílẹ̀ Yorùbá o. Ẹ jẹ́ ká múra, ká dúró gidi, ẹ dẹ̀ jẹ́ ká ní sùúrù pẹ̀lú ara wa. Ẹ má jẹ́ ká bára wa jà. Téèyàn kan bá ṣe mistake, ká wá way forward bó ṣe máa dáa. Lágbára Ọlọ́run ilé ẹnìkọ̀ọ̀kan wa á rojú, á ráyè o. Ẹ dẹ̀ bá wa support iléeṣẹ́ Koiki Media, ẹ gbọ́jà yín wá ká bá yín polówó ẹ̀. Ẹ gbọ́jà yín wá ká bá yín polówó ẹ̀. Ẹ máa follow wa, àwọn website wa náà, blog website wa, ẹ máa follow ẹ̀. Ẹ máa ráwọn news lóríṣiríṣi ńbẹ̀. Ẹ follow WhatsApp channel wa, ẹ máa ráwọn news lóríṣiríṣi, ẹ máa rí gbọ́ bó ṣe ń lọ. Ṣé ẹ ti gbọ́? Ẹ follow ẹ̀. Ẹ follow wa lórí YouTube, ẹ follow wa lórí Twitter, lórí social media, orí TikTok a wà ńbẹ̀. Ẹ follow wa. Báwa ṣe ìgbádùn tiyín, òun ló jẹ wá lógún. Òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún. Ẹ jẹ́ kómìnira ilẹ̀ Yorùbá kó máa ró lọ́kàn ẹnìkọ̀ọ̀kan wa. Lágbára Ọlọ́run a máa délẹ̀ lérí láìpẹ́ láì jìnnà. Once again, Koiki Media bringing the world closer to your doorstep. Iléeṣẹ́ Koiki náà ní ibẹ̀ la wà, ibẹ̀ la ti ń dábẹ́ ẹdun, ibẹ̀ la ti ń fọ̀ bí òwe, torí wípé àṣeyè báyìí òun lọ́lá ńlá kan ìṣípò tiẹ̀.
iléeṣẹ́ Koiki Media náà ni. A ní lè mójú wá jù báyìí lọ fún yín. Ó dàbọ̀. Ire o, ire owó, ire ọmọ, àìkúbálẹ̀ ọrọ̀. 9, 8, 7, 10.